Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lóní gbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru. This is ewé ajeobale. Ewé ajeobale leaf. This is ewé ajeobale. Today, I want to explain how to use this ewé ajeobale to pay off your debit. If you are in debit and the creditor after you, they are disturbing you up and down, and you want to pay it off, and you don't want them to disturb you, how to use this leaf to pay off the debit and to calm the creditor down so that they will not be able to disturb you. But remember, adino deni mina deni. To pay off the debit is part of religion. To pay off your debit is the part of religion. Adino deni mina deni. Pay off your debit is the part of religion. Welcome back to my channel. My name is Dr. Mutiola Tibo, also known as Baba Wenje. If you are new to this channel, please consider subscribing to my channel. Make sure that you turn on the notification bell, so whenever I upload to this channel, you'll be the first person to watch it. If you need more of my video, please don't be ashamed and don't ask anybody. Just go back to my previous video and you will see a lot of videos there. Like you see from the topic, today's topic is very important. Because some people, they are asking me of how to pay debit, so on and so forth. Kò dìgbà tí a bá lọ para wa nítorí pa jẹ gbèsè. Àwọn ọ̀nà kan wà tó yẹ pé a lè fi calm down àwọn tí a bá jẹ ní owó, tá lè fi rọ̀ wọ́n tí wọ́n fi ní disturb yín until ìgbà tí a bá rí owó yẹn, bẹ́ẹ̀ tí kò gbọdọ̀ pẹ́. Ṣẹ̀ríṣẹ̀ yìí ó tún máa jẹ́ kí ẹ tún rí tajé ṣe tẹ́tùn fi sanwó yẹn nírọ̀rùn. To those who does not understand the Yoruba language, please and first, please bear with me. I've already translated this video to English language, so you'll be able to understand what I am saying. Like you see from the topic, today I want to explain how to use this ewé ajeobale leaf. This is ewé ajeobale. It's somewhere around there. We all know ewé ajeobale. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ń sọ, òun náà ni bí a ṣe ń lo ewé ajeobale láti fi san gbèsè. Bóyá èèyàn jẹ gbèsè tàbí wọ́n jẹ̀wọ́ gan gbèsè tó fẹ́ gbà padà, bí a sì máa ń lò ó ní mo fẹ́ ṣàlàyé fún wa ní òní. Ṣé rí tí a bá lo iṣẹ́ yìí, tó bá jẹ́ pé èèyàn tó jẹ gbèsè ni, a tún máa rí tajé ṣe dáadáa. Lórí ẹ̀. Kì í ṣe pé ó wá lò tán, ó wá bìlífù pé ò ní san gbèsè. Má jẹ́ kí n parọ́ fún ẹ. Ó léwu púpọ̀. Torí pé Islamically wọ́n sọ pé adino deni mina deni. To pay off the debit is a part of our religion. Ká máa san gbèsè, ó wà nínú ẹ̀sìn. Ká san gbèsè, ká má gbé gbèsè lọ́rùn. Lóòótọ́ kò sẹ́ni tí ò jẹ gbèsè. Nàìjíríà gan jẹ gbèsè. Àmọ́ wá nítorí pé a jẹ gbèsè, ká wá máa lọ pokùnso tàbí kí èèyàn lọ mọ bẹ́ sódò. Lóòótọ́ gbèsè jíjẹ nǹkan tó ní agbára ni o, torí nǹkan tó ti ṣe èmi náà bẹ̀rẹ̀ ni. Nǹkan tó ní agbára ni. Téèyàn bá ní ẹ̀mí Ọlọ́run, ìrokúrò lèèyàn máa rò ńgbà náà. Ìrokúrò lèèyàn máa rò. Àmọ́ téèyàn bá ní ẹ̀mí Ọlọ́run, pẹ̀lú àṣẹ Ọlọ́run, kò sí bó ṣe lè pọ̀ tó, kò sí bó ṣe lè le tó. Tó bá ti nígboyà, tó yẹ pé tí wọ́n bá dé gan, tí wọ́n gan lè dúró, kí ni nǹkan tí ó fẹ́ lọ para ẹ fún? Ẹ wẹ́ lọ try kíní yìí, ẹ máa mọ̀ pé Ọlọ́run fi agbára sí ara ewé àtegbò. Kí ni nǹkan tá fẹ́ wá? Ewé ajeobale ẹyọ kan tó bá tóbi dáadáa. Ewé ajeobale ẹyọ kan tó bá tóbi dáadáa, tí kò dẹ̀ lójú, òun la fẹ́ lò. Iye tó jẹ, orúkọ ẹ̀. Wá kọ orúkọ ẹ̀ sí àti orúkọ ìyá tó bí ẹ. Kọ sí ara ewé yẹn. O lè fi bírò kan rọra fi kọ. Iye tó jẹ, exactly tó jẹ, kọ síbẹ̀. Sọ̀rọ̀ mi yé. Ṣé rí bá ṣe fẹ́ kọ kíní yìí, kì í ṣe pé nǹkan tí a kan máa kọ anyhow. Sọ̀rọ̀ mi yé. Ẹ jẹ́ ká kọ orúkọ wa sí òkè, iye tá a jẹ sísàlẹ̀. Ẹ wá jẹ́ ká rọra dà níyàn kékeré kan pé tọ̀, bóyá gbogbo àwọn tí mo jẹ lówó, kí Ọlọ́run kó
Ọlọ́run tó yẹ kí tán bá ti ń rí mi, tán bá ti ń rí ẹ, kí Ọlọ́run jẹ́ kí ọkàn wọn kó má le jù mọ́ ẹ, kí wọ́n fún ẹ ní ìsinmi. Sọ̀rọ̀ mi yé, mi ò fẹ́ máa sọ jù bẹ́ẹ̀ lọ ni. Sọ̀rọ̀ mi yé, ẹ kàn já rárá kọ àníyàn tó bá wù wá síbẹ̀, ẹ jẹ́ ká fi báírò kọ, ṣáà ti kọ́. Tá bá jẹ́ ká mú ewé yẹn, jẹ́ ká fold ẹ̀. Tá bá ti fold ẹ̀, ẹ jẹ́ ká fold ẹ̀ dáadáa báyìí. Tá bá ti fold ẹ̀, a lè kọ́ ní Yorùbá, a lè kọ́ ní English, a lè kọ́ ní Lárúbáwá, kò sí èdè tọ́nà ò gbọ́. Tá bá ti fold ẹ̀, ẹ wá jẹ́ ká wá ẹyin. Ẹyin kí la fẹ́ wá? Ẹyin adìẹ òróró tó bá mọ́ dáadáa. Ẹyin adìẹ òróró tó bá mọ́ dáadáa, tó mọ́ dáadáa. Ṣáà ti rí ẹyin adìẹ òróró tọ̀. Ṣé wá rí pípà tá fold yìí? Ẹ jẹ́ ká jù sínú ẹyin adìẹ òróró yẹn. Kò ní nǹkan kan mí nínú mọ́, ó tán. Kò ní nǹkan kan mí nínú mọ́. Ṣáà ti ṣe bẹ́ẹ̀. Ẹ wá jẹ́ ká fi bóyá bíi nylon kan, ẹ jẹ́ ká fi wé. Ẹ jẹ́ ká wé. Tá bá ti wé, ẹ jẹ́ ká sè kó jiná. Ṣáà ti sè kó jiná. Ṣáà ti ṣe ẹyin yìí, ó ti jiná dáadáa. Kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin èèyàn. Ẹ jẹ́ ká jẹ ẹyin yìí, ẹ jẹ́ ká bó èpo ẹ̀. Èpo ẹ̀, ibi tí iṣẹ́ wa wà nìyẹn. Tá bá ti jẹ ẹyin, ẹ má jẹ́ ká bu jẹ o, ẹ jẹ́ ká jù sẹ́nu lẹ́ẹ̀kan náà ká jẹ. Tá bá ti jẹ èpo ẹyin yìí, ẹ jẹ́ ká lọ rì mọ́lẹ̀. Ẹ jẹ́ ká gbẹ́lẹ̀ kó jẹ, ká rì mọ́ bẹ́ẹ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, tí a bá ti lè ṣe eléyìí, wọ́n á yọ́nú sí ẹ. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, wọn ò ní dá ẹ láàmú mọ́. Báyìí kó wọ́n tán jẹ́ pé wọ́n ti ń lé kiri pé a pàdánù ní nǹkan kan, wọ́n á yọ́nú sí ẹ. Àmọ́ mo dájú pé o ní láti sanwó olówó padà. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká sanwó olówó padà. Torí pé àṣírí ó bò, iye tó jẹ yẹn wà á rí pẹ̀lú àṣẹ Ọlọ́run. Iye tó jẹ yẹn, kódà iṣẹ́ yìí ibi tó máa ń ṣiṣẹ́ dé, exactly iye tó jẹ yẹn, wọ́n tún wá lè gbé fún ẹ pé ìjọba ẹ bá tọ́jú ewé yìí o, wàá fi san gbèsè, o tó ti jẹ lómi gbèsè nìyẹn o. So kó fọpọlọ sí. Sọ̀rọ̀ mi yé. Ó máa ṣiṣẹ́ pẹ̀lú iṣẹ́ tá à ń ṣe. A dẹ̀ máa rí owó yẹn san lágbára Ọlọ́run. Kì í ṣe ìwọ tó jẹ́ pé o ti lọ fi níṣẹ́ lọ́wọ́ o, o ti lọ fowó olówó ta tẹ́tẹ́, o wá ń wọ́nà láti tó bá ṣe irú eléyìí, mi ò sọ pé ó lè ṣiṣẹ́ o. Ìwọ tó bá níṣẹ́ tó ń ṣe lọ́wọ́ ni. Àbí ìwọ tó wọ́ ti 1 million tó ti jẹ gbèsè 100 million kalẹ̀. Ó níbi ara tẹ́tẹ́ kiri, mi ò sọ pé yẹn lè ṣiṣẹ́ fún ẹ. Tó bá wọ́ ti iye tó jẹ, wàá san pẹ̀lú àṣẹ Ọlọ́run. Pẹ̀lú iṣẹ́ tó ń ṣe, wàá san pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ wọ ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ́nà lénìí. Èmi náà lọ́mọ yàbúrò mi lólùfẹ́ yín Dr. Mutiu láti Bóyìí tí ayé mọ̀ sí wí jẹ́. Tó bá dìgbà mi á tún mọ ọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sí ilé wa, tó kó dàbọ̀.